Kí lẹ sọ? Kí ló mú lára? Irọ́ kò mà rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀ ṣe rò ó. Ṣẹ́yìn irọ́ ṣẹ́yìn àgbà tí dáàdì ti kú ní lóòdì ẹ̀ ti pọ̀ lọ́rùn báyìí. Iṣẹ́ ara nǹkan tí mo sọ ní ṣe òun ló lọ́wọ́ mi lọ́rùn báyìí mélòó ní bẹ́ẹ̀ kó lè lórí. Sí irọ́ yẹ kọ́ pé ó sì kiri agbára ògbé náà. Ẹ má wọlé jẹ́ kí irọ́ ní ṣé mo lè ṣòro ẹ̀ ní àwọn ọ̀rọ̀ àtúntò. Ẹ máa pè yín wá wọlé máa pè yín ṣẹ́gbọ́. Ẹ jẹ́ kí ẹ̀yin máa pè yín kí ni pè yín. ọ̀rẹ́ o ti gbọ́ ti yín. Bọ́dá mi ò mú tí mo lọ́wọ́. Tọ́mi wá. Bí ló tún dàgbà ẹ̀? Bẹ́ẹ̀ni àwọn bá lè ṣe ń sọ̀rọ̀ tàbí sọ fún ìpínlẹ̀ kan fẹ́ jáde kí àwọn ẹ̀rọ ti ń dúró dé mo ti dáwọn bí mi. Ok, ọ̀sìn nǹkan táwa náà ṣe rí mi ní kí n má jáde. Ẹ wá wá very careful. Kẹ ṣọ́ra gidi gan. Tó bá rí ibi tẹ́ ń lọ yìí ilẹ̀ ti fẹ́ ṣú yín jù. Ẹ wá ọ̀tẹ́ tẹ́ bá wọn pé kò ní ní lára ẹ sùn bẹ́ẹ̀ àbí kẹ́ pé kán wá gbé yín. Ṣé yé yín? Mi ò trust àwọn ọ̀dọ́mọdé ìsìn ara wọn balẹ̀. Kí lẹ́ ṣe àfúnmọ́ kó tó mọ̀ pẹ̀lú ẹ̀kẹ́ mọ̀ kó àwọn kan ló wà nígbà tí pàtàkì wà kékeré tá a ṣe máa ń bomi sí yín lára ń gbà yẹn kẹ́. Ẹ lọ jàre ẹ wò bọ́dá mi àti late already I'm already late. Okay, all right. Ẹ ti dé jẹ́ o. Yes sir. Boy. Tọ́mi wá. Hey! Hello, Tobi. Sam, àlàáfíà. Ó wọ̀ sálẹ̀ wọn ló ti wà lókè láàrin. Èmi kò ti wá wò ní wọ́n ní pẹ̀sẹ̀ sùn. Àmọ́ sùn. Mo ṣàdúrà lóru. Ìwé náà mo ṣàdúrà fún. Kọ́lọ́mọ́ jẹ́ fẹsẹ̀ kọ́. Àmín ẹ̀kọ́. Táwọn lè ra àgbà ìmọ̀ṣẹ́ láwọn dáta ń ṣe ìwádà. Ẹ jókòó láwọn tó tó fẹ́ sọ. Wọ́n bá sọ. Bẹ́ẹ̀ni. Ọlọ́run tóbi. Ṣé nǹkan tí mo fẹ́ pè ọ̀wọ̀ pọ̀? Ìrẹsẹ̀ tí yé mi àti ìtàwọn wa bá ṣe tó lè máa ní ètò ìdàkẹ́sọ̀. Wash o, na wash me win. Wash me nẹ́nẹ́. Àtàfẹ́ wash me win. Wash me nẹ́nẹ́. Oh, do that skanky dance. Do that skanky dance. Do that skanky dance. Break your legs. Break your leg. Break your leg. Now wash me whip. Now wash me nene. Okay. Wash me whip. Now wash me nene. Do that skanky dance. Do that skanky dance. Break your legs. Yeah. Break your legs. Oh my goodness. Hey, Kawo. Welcome. Kí ni mo ní gbogbo nonsense? Can you imagine? It was shushi torí pé mi sílé. What she want to show watch me whip, watch me. What's the meaning of that nonsense? Now, kò ṣe kó stupid ni, kò foolish. As in, àwọn Yorùbá ni mo gbọ́ tó máa ń sọ̀rọ̀ kan pé táyé bá gba tápà, wọ́n máa kọ́lé gùnù. It's true. Òun ló ti gbà fún wọn now. Bọ́dá mi dà. Sorry sir, ma. Wọ́n ti jáde sir. Bọ́dá mi ò sí ẹran. Babes. Mo mọ̀ pé ó máa lájẹ. Tó fi sọ pé wọ́n pick call wọn. Ó dẹ̀ sọ pé àní bá wọn lé, àdẹ̀ bá wọn náà. Now tí wọ́n bá ń pèèyàn tí wọ́n gbé, wọ́n sì ń lé ní now. But really ṣe torí pé bọ́dá mi ò sí ilé mi ò sí ilé ṣe ń ṣe àwọn nonsense náà ṣe wọ̀chí mi. Ṣẹ́rí tí máa fi gòkè yẹn lọ tí máa padà wá sí sàìtà tí ń ṣe rubbish tẹ́ ń ṣe yìí. Wọ́n máa watch yín die kò ṣe watch me whip watch me nene rubbish tẹ́ ń sọ yẹn. Èmi ń sọ̀rọ̀ ìwọ o kàn ṣe bí who does that? Anyway, Emma. Oh no, you're sick. I can feel you sick. Fóònù tó dùn mí láti ẹ̀gbọ́n ti ọmọ àwọn olówó. Bó tiẹ̀ sọ̀rọ̀ sí wọ̀ kò sí ìtò kàn mí bẹ́ẹ̀. Èmi tó sọ̀rọ̀ sí èmi bá dé jọ ẹja ńlá. Èyí tó ṣe kólókóló ajá kólókóló sórí tó jẹ́ pé ó ní báárà ni
tó jẹ́ pé nílé wọn ní nǹkan kan assistant ọmọ bàbá olówó ni ó wá ń tọrọ bára mi báyìí ni ìyẹn náà sọ̀rọ̀ sí mi àti tó ṣẹ̀ṣẹ̀ tíẹ́rẹ́ bíi toothpick ọmọ tó jẹ́ pé kọ́ tẹ́lẹ̀ báyìí mi ì lè bá sùn rárá mi ì tiẹ̀ lè fọwọ́ kàn ó tiẹ̀ máa ń rí mi lára ti bá rí látọ̀ kan ìyẹn náà sọ̀rọ̀ sí mi ẹni tó jẹ́ pé aṣọ pínkì olóyìnbó tó wọ̀ yẹn ṣe bí aṣọ tọmọ màmá olówó tó tẹ́ pé ó rà tó fi complete colour ni ló fún un jọba ìdí ẹ̀ òun dẹ̀ ló ń wọ̀ tó ń wọ̀ kiri ó wá ń sọ̀rọ̀ sí mi èmi lèmi tó jẹ́ pé tí n bá bọ̀jẹ̀ sí ilé lásán tí bá bọ́ṣọ black and white ilé lásán gbogbo àwọn obìnrin máa ń trip fún mi ni wọ́n máa ń kú ni wọ́n máa ń pè mí lọ́tún lọ́sìn ní bádéjọ́ o bádéjọ́ o bádéjọ́ o bádéjọ́ o. I swear down to God woman mo love ọmọ tàn mí wá yẹn báwo lọmọ yẹn ṣe fáyìn tó yẹn mo ti lost gbogbo nǹkan tẹ̀ ń sọ mi ì gbọ́ anything ó dẹ̀ ìjọba máa ṣe ọmọ yẹn fẹ́. olórí burúkú yẹn olóṣì ní akóṣìbèrò torí tí wò bá ń ṣe olóṣì akóṣìbèrò tóun ààbọ̀ feelings fọmọ látijọ́ yìí ká ní wọ́n ti súnmọ́ ọmọ yẹn ni ó ti bá sọ ó dẹ̀ ti gbọ́ sí ẹ lẹ́nu ṣáwọn pàǹtí ẹ̀wà kan àbáwọn ọ̀ǹgánù rẹ̀ sì kan ọmọ á máa sọ̀rọ̀ sẹ́mi anyhow ìwọ ló ń kó ṣèràn mi o mo ti padà rí tí bá mú ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ babaláwo ọmọ ní kí n má bẹ̀rẹ̀ mọ́ tí bá mú lọ sọ́dọ̀ pásítọ̀ ní kí n má bẹ̀ ìṣọ̀ rẹ mọ́ tí bá lọ sọ́dọ̀ wòlíì àgbà ọmọ sọ pé kí n má fojú mi kàn ẹ́ mọ́ ní ayé mi tó bá bọ́mọ yẹn sọ̀rọ̀ èmi àti ọ̀ṣọ́ rẹ mọ́. Táwọn ọ̀rẹ́ bá wà ẹ wọlé lọ tó bá wù yín ṣe. Hello? Báwo ni? Fún mi ní 10 minutes. Yeah. No, ma to the bank. So, ma kàn pé wà kàn wà block mi. Alright. I'll show you. Ọ̀bọ̀, àwọn tí o fẹ́ lọ bá náà pè mí kí n lọ bá wọn ṣe nǹkan yẹn báńkì mi pẹ́. Tí má dẹ̀ ti kó mi, àwọn ibi tí mo fẹ́ lọ náà máa fẹ́ kàn débẹ̀ sọ, máa rí rán lédè. Come on. I miss you. I miss you too. Ẹ jọ̀ọ́ ẹ wọlé lọ tó bá wù yín ṣe. Alright, baby. Alright, I miss you. I miss you too. So, I'll see you later today. Alright then. Girls. Uncle Dewale, go me down. Wàhálà ṣáà máa pẹ́ mo ṣe wá ń bí. I like free things. O ṣáà wá free ride. Ẹ máa dán. Ṣáà máa pẹ́. Ẹ ṣe bí wọ́n ṣì wà ń bí bá. Ẹ máa kọ́ wọ̀nyí later. O like free things bó ṣe rí. Ó like ẹ kú. Oh, fóònù tí wálé. Niran! Ṣé mo kí bọ̀bọ̀ yín rẹ̀ ọmọ àbẹ́ àná yín gbà mí? Niran! Yes. Wá bíbá ìjọ wo sórí fóònù yìí bàbá gbàgbàgbàgbà bá mi mú sáré tẹ̀lé wálé ó ti gbàgbé ẹ̀ sílẹ̀ tètè tó bá yẹ kó bá gbọ́kadà ní gbọ́kadà tètè mú sáré tẹ̀lé má jẹ́ tó bá ti má padà wá sílẹ̀ yìí o. ó láì kó máa gbé wa ẹlẹ́mìí gbóná ó máa rí náà. What's that? I'm Wọ́n náà fẹ́ gbàgbé fún yín. Fún yín gbàgbé. Wow. Goodbye. One. Fún mi ò mọ́tò. Òun yìí kọ́kọ́ náà. Ọ̀rẹ́ àwọn onílábù
kí ló tó wá dorúkọ rẹ̀ sí yàn yín bí ẹni jàǹbá ọkọ̀ ṣẹ̀ tí èsì mo kọ́ ọ̀gá ògbọ́dọ̀ bá ọ níyàn yín ọ̀gá báyìí lè bọ́ ọ sálárì rẹ̀ ló fi mí sí sálárì rẹ̀ nù o ṣòfò sálárì nù. wá ṣọfẹ́ gbọ́dọ̀ sọ fún ẹ ilé tó wá jókòó sí yorùbá bẹ́ẹ̀ tí jàǹbá ọkọ̀ ṣẹ̀ wo iye kọ́ mi sórí ọ̀gá mọ́rọ́ gánsì tó ń bọ̀ tọ́gà bá bẹ́ẹ̀ bí báyìí ṣọmọ catapult catapult máa fi catapult ẹ̀ báyìí understand ṣọtọ́ bá catapult ẹ̀ báyìí o fáyà dànù yẹn sákìlẹ̀tà lórí yẹn. wo ó sì lè jẹ́ pé ó síkì o àbí kí ni wọ́n rò ẹ̀yẹ́ bí mo bá tiẹ̀ wá síkì gan ṣe bí ó lọ rí bọ́ọ̀dà pé ìwé o ó síkì o ọ̀gá sì wọ́n fún ẹ wọ́n jẹ́ kẹ́kẹ́ gbọ́dọ̀ jáde wọ́n síkì ṣé jí àtọ̀ ọdún tí wọ́n tẹ̀ ti wà nígbà tó ti gbàgbẹ́ ṣé àwọn òyìnbó tètè ní dúró tó máa ń sọ̀rọ̀ kò ti yẹ kó change lẹ́nu ẹ̀ wọ́n máa sọ ìbò wọ́n máa gbé wọ́ọ̀ sí east wọ́n máa gbé east sí wọ́ọ̀ kí ni problem ayé ti tẹ̀ wọ́n dákẹ́jẹ́ kí n bẹ́ẹ̀ sọ jàre sọ fẹ́ gbọ́dọ̀ tó ń sọ fún ọ ẹ ṣó mọ̀ pé o tí ì ríṣẹ́ sílé epo ṣó mọ̀ á bẹ́tà tó bá sick kò sọ fọ́gà kún fún ẹ ní off or kún fún ẹ ní leave kò lọ rest kò lọ tablet wàá rí bíi paracetamol fensic indoseed calabash and all that. jẹ́ ká lọ sí ọjà ẹ kí wọ́n fún rẹ lọ bọ́gà kí wọ́n fún rẹ ìṣòro ṣàtọ̀tọ̀ tètè lọ bọ́gà kí wọ́n fún rẹ o. ẹ bẹ́ẹ̀ ṣiṣẹ́ kú màá jẹ́ kẹ́ mọ̀ pé àwa senior worker kan ní báwo ni kí lè ṣe ń bí báyìí kí lè ṣiṣẹ́ tó wá dẹnu kọlẹ̀ bí ọ̀kadà tí ò start báyìí. kí lè ṣe ẹ̀ kí lè ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ scarce bí epo sọ̀rọ̀ náà ń ṣiṣẹ́ wà tí wàá máa bo ọ̀rọ̀ fèmí ni kí ló ṣẹlẹ̀. Tọ̀míwá ni. kí ló ṣẹlẹ̀ sí Tọ̀míwá. Tọ̀míwá rán mi iṣẹ́ lánàá. ìgbà tó rán iṣẹ́ o ò dẹ̀ rí nǹkan tó rán ẹ ṣé o wàá lè sọ fún ẹ wọ́n á ń báyà láti sọ fún nítorí o sọ fún látànà mo máa ń sọ fún yín ẹ má máa hùwà bíi coward tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ sọ alternative làwọn máa wá àbí solution. mo rí nǹkan tó rán mi as in mo ti rí kọjá nǹkan tó rán mi I swear down to God. ṣayé ẹ o ṣayé ẹ o. mo enjoy kiri gan lọ. May bring up. Yeah. May bring up. Ẹ̀gbọ́n ọdún tẹ̀ pé làwọn péré kan. Báwo ló ṣe ń fẹ́ ìpọ́n iṣẹ́ lọ́dọ̀ ọdún? Ordinarily téèyàn bá ń ṣiṣẹ́ pẹ̀lú obìnrin èèyàn lè máa feel bad but irú ìyàwó yẹn ó ṣọ̀hún èèyàn mo tẹ̀ feel bad because mo like ìyàwó yẹn gan. Ilé ẹ̀gbọ́n ni mo ń lọ oyè àpòyàwó mi kò sí ìyàwó mi ò girlfriend lásán ìlà ìwà oyè ìwọ tí mo wà ojú mi ò tí kò ń gbòòrò mo ń já ẹgbẹ́ káàkiri àmọ́ ìgbà gbogbo ìṣẹ̀lẹ̀ because fẹ́ kó free mọ́ mi torí ẹni gbọ́ á bí pé ó kè fún àkọ́kọ́ wà lórí local level káàkọ́ ọjọ́ gba nǹkan sáyà àpòyẹ gbé lọ ọmọ má jẹ má gọ̀ọ́ra ẹ̀ tí wọ́n bá ọmọ tó make brain tó make sense láyé ṣiṣẹ́ káyọ̀ bá ẹgbẹ́ kọ̀ọ̀kan tó wá jù sí ẹ̀ sáré jẹ́ kí ni o kó fún ló bá eré mi sí ẹgbà gbé lọ jára ẹ̀ náà àwọn ń jáyọ̀ tó jára ẹ̀ tán ọmọ wà á rán ṣerú ẹ̀ ń gbòòrò ọmọ bóyá ń lọ ni ṣogbé wà á ẹ̀sìn tó wá rọ́mọ yẹn bí abẹ́ pé kọ̀ọ̀kan wọ́n máa ń rìn wọ́n náà gbà míì àwọn fi bọ́ọ̀lù wà ráńdì má gọ ṣe ìyẹn lórí flabush wọn mú mọ́lẹ̀ máa yọṣu fún ẹ ó mọ̀ so wọ́n jẹ́ mi tán báwo kí ọwọ́ wo gan ni wọ́n ń nà sí. kò sọ kankan tí mo nà though ó nice ó dẹ̀ lovely in fact ẹ̀rí ìyàwó yìí yẹn fẹ́ mo ti like. kò ń ṣe ìyàwó mi girlfriend lásán ni akọ̀rọ̀ à ń gbòòrò nílé iṣẹ́ èmi mọ̀ pé ọ̀nà máa like ẹ̀ torí fine boy bíi tiẹ̀ graduate yẹn o wáṣẹ́ lọ sí gbòòrò kan jókòó síbi kan kò máa ní ọ̀rọ̀ tó ń dalẹ̀ tó ń ká mọ́ kò yẹ ìwọ́dí kèmí kan já ẹ tán pé ókè o àwọn ọ̀nà bàbá rẹ̀ máa fún àrò gbà lọ́wọ́ ẹ̀ já èmi tán pé ókè ọmọ ẹ̀lẹ́yìn ẹ̀wọ̀ gan kò yí ẹ. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ibi torí bá máa dé ẹsẹ̀ máa bá dé. ó yẹ sọ̀rọ̀ ni but kò wá ń ṣe irú tí. ìwọ náà láǹfi ṣọ́ọ̀fù. yéé káì olórí burúkú ni bọ́ọ̀yì ẹsẹ̀ níjọ́ tó ti introduce ẹ̀ wípé lọ́fà òun ni wọ́n ti mọ̀ pé lọ́fà lọ́mọ yìí èèyàn máa ti dá wọn mọ̀ àwọn lọ́fà yàtọ̀ sí lọ́fà ṣọlá àwọn lọ́fà yẹn ló máa ń ṣòṣì mọ́ mo lè jẹ́ ìyẹn ìwà ti sọ fún wa ti ṣàlàyé fún un pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. but ṣó believe pé best way nìyẹn ṣá. best way báwo káwọ́ọ̀dì ni àdìgá mi máa wà bíi pé káwọ́ọ̀dì nìyí
ìwọ tó jẹ́ close mọ́ mi èmi tí mo máa ń sọ̀rọ̀ intellectually pé tí nǹkan bá ṣẹlẹ̀ kéèyàn máa sọ jáde kó tó ń ṣe àsìkò tá a wà ní democracy tó yẹ pé freedom of speech freedom of expression irrespective of the condition wàá máa ṣe bálabàla wàá ṣàlàyé fún wàá sọ nǹkan fún mi wàá pè mí tọ́ mi wá ibi tó rán mi lọ nǹkan báyìí ni mo rí wọn náà dẹ̀ ti wá ṣe ń sìn change ti wà ń lu yìí àwọn èèyàn tó wà níjọba tí wọ́n jẹ́ kó yé wa pé a lè freedom of express ara wa báyìí ń wà obi wà á fi kó sọ fún o. ó fọ́ níta ok báwo ni kì í ṣe sọ fún. wà á la ẹnu ẹ báyìí wà á ní tàn mí wá o ẹni agbójú òkùnlé kò jẹ́ ní àgbà. You don't say anything. You sleep there. Stop, Joe. Man, I can't stop. Are you scared? You can't fall down. You hit the boom. Stop. Man, I can't stop. Stop, Joe. Stop it. I can't stop. Stop. Stop it now. Stop. At last, my dream comes to reality. Oh. No. Okay, well, my cab done the wait already. Make her dey come now. Where will pick you? Oh, stupid oh. Okay, so boys got as a coincy and coty to you. Lo she was so sorry couch. So can it be sal? Should you because me shaking back and magic cause zero miss aleni. One lie down sorry couch. Ibo lo si bako ma shiru One lie down sorry couch. Should your rug abojo ojo carpet the man lo nuleni. One lie down sorry couch. I'm sure go to affect her couch. What ma fi scale wa ti couch. Oh, what's there? Wọ́n máa ra couch kan tó ra wọ́n rubbish má máa ṣàwọn nǹkan báyìí kò dé àwọn kì í ṣe báyìí ẹ̀yin tẹ́ bá sí tó bá fún gbogbo ẹ̀yin ọmọ sáàlì kan náà lè máa ṣe àwọn rubbish nonsense ló ṣe yìí náà báwo ló ṣe máa sọ sórí couch. I'm sorry. I'm sorry. Did you just say I'm sorry? I'm sorry. Okay, so on try not to disrespect me nìyẹn àbí o sọ pé I'm sorry. No, ẹ má bínú. That's more like it. Don't show me every man buying shows a man pọ̀ jù. So I'm sorry that. Oh, let's me pay má bínú. Anyway, lọ sọ́dọ̀ Wálé. So bá ti wá dé bẹ̀. So me pé mo ní àwọn nǹkan tó lóun fẹ́ ra ẹ̀. Tó bá ti ra tó kó gbé fún yàn because mi lè wo lọ ó rẹ̀ mí. All right, ma. This babe. Yes. Oh, nǹkan tó jẹ́ pé bó ṣe wà yẹn 100 years to come make sure kò lè ra and I'm sure gbogbo òsì rẹ̀ ń lẹ́yìn nonsense my God Okay. I don't know this now. No, want to change your salary. Okay, manual check. Oh, good. Very money delay. I call you. Boss, take for sure sharing your money. No. I'm waiting for that. Okay. Oh yeah. Hello. Oh my God! Diwali! Man, Ojuere. How were you? Come. What happened to you? How are you? What
kí ló ṣẹlẹ̀? Ètò ìtọ́ba yìí looking so big. Ẹ̀wọ̀n náà ti dàgbà sí mi. Gbogbo ẹ̀ ló ti yẹ kó wà kọ́ mi. Now talk to me. Tọ́lá àwọn tó ti ń tọ́jú ẹ̀ lẹ́yìn. I mind you, to wá kọ́ mi. Sọ́rí ọ̀rẹ́ tá a bá rí bi, ibi máa ń wọlé. Property mi tó ti gbé sáláàtì jọ rẹ̀. Táwọn èèyàn mi ti bá mi ṣe. Ìlú gangan máa breakfast mi. Mo ti ń gbàwẹ̀ láti ọdún bébì má ṣe yẹn. Tí mi ò bá rí ẹ́ ń bí mi ò ní mọ̀ pé ó ti wà ní táwọn. Bójú. Báwo ni? Ẹ ká sùn. Kí tó mẹ́ta? Yes sir. Tó wá bá? Mo wà okay. Ṣé o ti ra àtúntò yàtọ̀? Ṣé ẹ ti ṣọ́ọ̀tì tán? Oh, that's cool. I'm not shut up. All right, let's go. Got it. Hey, right there. Alpha, plumbo apa. Go ja. Wá wò yan bí báyìí. Mo máa rí onku mi, sure. Onku abi. Oya, mo ti sọ. Pàdí ẹ̀. Bẹ́ẹ̀ ya. Ó yé mi. Hey. Alpha. No, báwo dé? Thank you. Àwọn ńkọ́? Ọ̀yà. Ọ̀dọ́ kí ni àná? Jẹ́ lọ. Bàbá. Good afternoon. Ẹyọ ṣé Yorùbá ni? Sure. Ọ̀gá mi rán mi iṣẹ́ bọ̀ mi ò mọ orúkọ tó wà. Mr. Adéwálé. Mr. Adéwálé. Yeah. Ẹ mọ rúùmù wọn? No, wọ́n ṣe gbẹ̀mí síṣẹ́ ni mi ò mọ rúùmù wọn. Second room, tẹ́ bá ti wọlé wa. Second room. Ẹ wọ bẹ̀. Okay, ní room room. ẹ̀kọ́ tó wà ní. Yeah. Okay, ẹ ṣé. What's that? So we know Shari. Need to tell why. She's not good to ask me that. She can't come. Bro, mo ti rí wọn bọ̀ ẹyọ mi fẹ́ kọ́ mọ̀ because tó bá mọ̀ pé mo ń béèrè lọ́wọ́ yín ó ti ẹ má jẹ́ kó mi béèrè lọ́wọ́ mi. Báyìí sọ̀rọ̀ ní kó ìwà o. Mo rọ̀ pé wọn kò wá kọjá ìsìnkú máa bù mí kí wọn náà ni. Do a good job. So máa pè é náà. Make sure put me. Ah, sure. All right, take care. All right. Hello. Sorry. Ọmọ yẹn cousin mi ni
ẹ̀ àbọ̀ gbà kan pẹ̀lú ọ̀nkù wa tó ní ọ̀tẹ́ yìí. Oh, ọ̀nkù yìí ló ní bí wà. ọ̀nkù ló ní ọ̀tẹ́ yìí. Wá di pé bóyá wọ́n bínú sí àbí nǹkan kan mo kàn lé ní ìwọ mo lé ní yìí no mo máa gbé lọ́dọ̀ òun kókó lọ bẹ̀ wọ́n tágbàlagbà bá ṣe ọmọdé ló máa bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni tọmọdé bá dẹ̀ ṣe àgbàlagbà náà ọmọdé náà ló máa bẹ̀bẹ̀. Bẹ́ẹ̀ ni ó dẹ̀ wá dábẹ́ ṣe bá wọn parí ìjà yẹn o ẹ̀yin dẹ̀ tí wọ́n nice gan. máa tẹ kọ́ńbẹ́sítẹ̀ fún yẹn. Wow, thanks boss. Gbogbo ṣe lè imagine gbogbo nírọ̀ yẹn láti ẹ̀kan tí mo ti rán lọ sọ́dọ̀ wálé kọ́kàn bá mi gbà pa lọ́wọ́ ṣe mọ̀ pé láti ẹ̀kan ẹ̀kọ́ tí ì dé mi ìdẹ́ ní pé wálé òbí kí n ti bá pé wálé mọ̀ pé wálé ọmọ akọ́bà ọ̀fun ni ó máa ti kúrò bẹ́ẹ̀ sí pé ìfá mo fẹ́ wà nílé mo fẹ́ mọ táìtì bọ́bọ̀ ìmàdé. ọ̀rọ̀ wa ẹni téèyàn ò bá tí ì èyí bí ó ṣe ó lè ṣe kọjá pé kékeré kan ló di lọ tí ó ti jù ú dé. No, Daddy, báwo mo ṣe máa ránṣẹ́ láti ẹ̀kọ́ ẹ̀sìn oh nice come here kí ló sì bá ibo ló ti bọ̀. bọ̀dá tí wọ́n lé gbé mi yà sílẹ̀ kan. Okay, did you hear that? Did you hear? Okay, nǹkan tó sọ fún mi nísìnyí pé mi lè ránṣẹ́ mo wá rán ẹ lọ sọ́dọ̀ boyfriend mi o wá ṣẹ̀ṣẹ̀ dé ìsìn láti ẹ̀kọ́ tí mo ti rán ẹ lọ o wá sọ fún mi wípé ìwọ àti ìbọ̀dá gbọ́ o kò ṣe lè imagine nǹkan tí jọ́ọ̀tì ń sọ ṣá. ó ní ara mi sẹ́ni. Will you shut up? Are you mad? Ṣé mo ṣe wá ń wẹ̀ tí bá ti gbọ́ nílé lọ́gbọ́n fẹ́ ní 5 minutes wàá fọbọ́ wàá mọ́ gbogbo nílé bó ṣe tóbi tó àti aṣọ àti lọ àti táàṣì lọ aṣọ tó lọ sí àti tí ò dọ̀ sí tí bá wàá fi lọ sínú ilé padà wá sí gbogbo òtí ìmọ̀ máa jẹ́ kó mọ̀ wípé èmi àti ẹ àti ṣe dá next time bá wọn ṣe wọn máa sáré lọ fún rubbish. tọ́mi wá ṣé mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ tí. ọkọ ẹ jẹ́ kí tí ò tí kókó ṣiṣẹ́ kó lè mọ̀ pé mo bá ti rí wá ṣiṣẹ́ gbogbo àkọsí mo ní kó ṣe ẹ̀ mo wá fọ ní 5 minutes tí bá wàá padà wá síta in 5 minutes ẹ̀ tó ti ṣetán wo máa ṣègbèrè pẹ́tẹ́pẹ́ ilẹ̀ ọmọ aga jù ẹ lọ wọ́n rubbish nonsense wájú owó ṣe bí wèrè. Niran ọkùnrin ní ọ ní ìjọ mọ̀sùlùmí bọ́lá bá ti kọrin ẹ̀dá láyé bẹ́ẹ̀ ní ti rí mi ọgbọ́n. Niran o wá síbí òun blab òun rant òun sọ rubbish òun sọ nonsense àbí now let me warn you for the very first and last time one more word from you ma deal pẹ̀lú ẹ I swear to God tí mo wá ṣetán pẹ̀lú ẹ tí mo mi ẹ àbí dáàdi ẹ bá wá wá tó fẹ́ abẹ́ bẹ̀rẹ̀ pé kílé tí mo sáà kẹ ma wá fi mọ́tò fọwọ́ lẹ́sẹ̀ wà á mọ reason fi jẹ́ pé àwọn olówó àyàtọ̀ sẹ́yìn tálíkà reason fi jẹ́ pé irú yín maid lè máa ṣe pẹ̀lú àkí mingle pẹ̀lú yín náà bó ṣe wẹ̀ kẹ́ra rẹ̀. ẹ̀sìn mà ó tọ́ làwọn èèyàn sọ pé òótọ́ ọ̀rọ̀ ó máa ń dàbí bí talẹ̀ mọ̀ lẹ́nu. Shut up! Shut the hell up! No, get out! What? Yes, sir. Okay, ṣorí ṣé kí n sọ fún ẹ the next time tí n bá rí bọ́bọ́ ìbí báyìí wàá jẹ́ kó mọ̀ wípé àwọn olówó àyàtọ̀ sẹ́yìn sáríkà màá wá jí ìkọ́ni ẹsẹ̀ ṣé ní kò tí mo ṣe fún mi example ni kò jẹ́ fún gbogbo yín ọjọ́ tí n bá rí mi náà ọkùnrin nìyẹn. Rubbish! gbogbo ọ̀rọ̀ báyìí kò kọjá ẹnu ẹ̀rí òun nìkan tọ́tọ́tọ́tọ́tọ́ ilẹ̀ mọ́ba. Ṣorí jẹ́ kí n wọ́n ní for the very first and last time ọjọ́ tí n bá jáde nínú ilé àbí mo kàn lọ dúró ẹ dúró síbi tí mo dúró sí àbí mo ń jẹ ọmọ kan rí bẹ́ẹ̀ kan tí ẹ kọjá àbí mo ṣe dúró ẹ mo kàn rí bẹ́ẹ̀ méjì sí wà lẹ́gbẹ̀ẹ́ mi mo wá wá ìgò àbí ọ̀bẹ àbí mo kàn lọ rí anything mo ní wá. ẹ̀yà lọ́yẹ̀ ká ń bẹ́ẹ̀ lé o. Niran, tí wọ́n ẹ láti àwọn ọmọ mi gbogbo sálẹ̀ tí o kò ní jókòó tí o ní wà. Actually mo fẹ́ sọ nǹkan kan fún ẹ ṣorí
má bínú nǹkan tó ṣẹlẹ̀ lánàá mi ò mean láti fọ́ ẹ létí ó mọ tí n bá ti ń bínú mo máa ń bínú sódì but anyway má bínú mo kàn ní kí n bẹ̀ pé kó má bínú náà ṣùgbọ́n. Rárá bò mo bínú mo okay. Are you sure? Yeah, I'm very, very sure. Really sure? Yeah, I'm sure. Okay, mo kàn ní kí n bẹ̀ náà. Anyway, ṣe. Oh, kó bá mi, I'm fine. Ṣé torí nǹkan tó ṣẹlẹ̀? Mo ti ṣàlàyé fún ẹ wípé orí òótọ́ báyìí ni màá kú sí. Tí nǹkan bá jọ nǹkan, ẹ má fi wé nǹkan mi. Mo máa ń like àwọn èèyàn tó wà straightforward. Mi ì like ẹni tó bá ń beat around the bush. Tẹ máa pretend, tẹ máa parọ́, tẹ máa ṣe gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀. I don't do it. Ọlọ́run sọ pé bí ìrìn àjò ilé ayé tèmi ṣe máa rí nìyẹn, ó dẹ̀ ti lọ bẹ́ẹ̀. Fine. I mean, I'm okay. Although me still reach me, but with time I'm going to get another job and I'll move on. Even gan libẹ̀ ẹ̀rọ mo ti miss ẹ̀. Gbogbo àwọn káwọ̀ takọ̀jọ́ ń ṣiṣẹ́ bẹ̀rẹ̀ kí ló mo wá rí anybody tí ẹ explain feelings pẹ̀lú mọ́. Because mo ilé kò jẹ́ ká ríra nìyẹn. Once in a while tó bá ti ní off, a máa ríra, a máa ṣe. Ó ti yẹ. Èmi náà máa tó ríṣẹ́ síbò mí sí. So báwo dẹ̀ níṣẹ́? Tọ̀mí wá ń kọ́? Àti chief? Tọ̀mí wá wà. Ó wà. Ó kàn jẹ́ pé. Ó jẹ́ pé kíni? Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Wọ́n ti sọ pé mi gan máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí tá a bá fojú kan ara wa. Because mi ì mọ why tí yóò ṣe fẹ́ take chances ẹ̀. Tí yóò fẹ́ take opportunity tó wà nílẹ̀ yìí láti fi bọ́ ọmọ yìí sọ̀rọ̀. Because tó bá di ìgbà tí ọmọ yìí bá upgrade life ẹ̀ tó bẹ̀rẹ̀ sí restrict relationship tó wà láàárín ẹ̀yin workers bàbẹ́ pẹ̀lú ara ẹ̀. Ìgbà yẹn máa wà difficult fún ẹ láti access ẹ láti bá sọ nǹkan tó fẹ́ sọ. You need to go to this lady and talk to her like a man. You're not a coward for crying out loud. But èyí tí wọ́n sọ lọ́jọ́ kìíní àná òun ló fa gbogbo sáàkì yìí kí mi náà tó wà lọ sọ mí ó get me. Irọ́ kò lè rí bẹ́ẹ̀. Ó dẹ̀ ní reason tèmi fi like ọmọ yẹn cause ọmọ yẹn ó jọ ọ̀rẹ́ ń tẹ́ lójú mi kò ń ṣàwọn ọmọ owó bẹ́ẹ̀. Èyí tó bá wùn ẹ̀ kò fi wé tó bá wùn ẹ̀ ní olóṣó ni bó wùn ẹ̀ lọ scambo ni bó dá ìwùn ẹ̀ kó sọ pé runs girl ni ọkùnrin má lọ ń bá obìnrin ni so you go and talk to her, okay.
Ẹ káàsán. Ẹ ṣe wà ókè sà. Ẹ jọ bọ́ ní room 106 wà. 106. Taliferi. Ẹ̀yin ò kàn yín, ẹ̀yin ṣe orí burúkú. Ẹ kàn sọ fún mi sí room 106 wà. 106. Hello, ibo ni room 106 wà? Ẹ ṣe tí bá ti gba bẹ́ẹ̀ mo máa rí àná. All right, sir. Okay. Sọ̀rọ̀ tó fẹ́ fi ẹkún pa rẹ̀. Tó bá sun sin kó o sun dọ̀la kó o sun dọ̀túnla kó o ní kí nǹkan tó ti bàjẹ́ kó padà. Don't kill yourself with this. Let me kill myself. You can't kill yourself, baby. Let me kill myself. Sorry, just come Ó lè sunkún para rẹ̀. Ọlọ́run jáwé fojú sunkún ọmọ inú ilé. Ibi tó kọ́ bá kọ́ yẹn lẹ́yìn kan nìyẹn máa fẹ́. Ṣé nǹkan rẹ ni kó pa para rẹ̀ nítorí pápẹ́ nǹkan ń ṣe mọ̀nàmọ́ná? Pàápàá ìwọ gan ṣàṣejù. Ẹni wọ́n ṣàṣejù. Kí ló dé tó wà lọ́bí ọwọ́ àlọ́? Ṣé ẹ̀kọ́ ọlọ́bẹ̀? Ọwọ́ abẹ́rẹ́ ayé lè ṣe ìsunkún. Káti ẹ̀pẹ́gbọ̀n rẹ̀ ti àgbọ̀ ọkà ọmọ ọlọ́mi pé òun ké nítorí ọ pé ọkùnrin kan ṣe bákan sí ọ. Kí ló kọ́kọ́ ṣe fún ọ? Ọkọ, kò lè ṣe é sọ̀rọ̀ báyìí. Ṣé bí wọ́n pè mí tó sọ fún mi pé wọ́n abẹ́ mo dé débẹ̀ mo bá mi. Wọ́n pè ọ́ sọ́mọ báwọn ẹ̀dá kan ń bẹ ẹ̀kọ́ ní ẹnu ọkọ̀ òfin rẹ̀ bí ìbá ti agbẹ́kọ̀ mu irú nǹkan ẹ̀kọ́ tó ń sun ní fi mọ wáyé wá ń sunkún. It's okay. Filẹ̀ mo ní kó filẹ̀ sọ́dọ̀ àṣẹ sọ́dọ̀. Ìwọ gbàgbé bẹ́ẹ̀ mi ṣe ṣe mo ti ṣàlàyé fún ẹ pé bọ̀bọ̀ tó ti act like a spirit he is a player mo ti mọ̀ pé níjọkùnjọkùn ọlọ́run máa mọ̀ ọlọ́run dẹ̀ ti mọ̀. tó bá rí bí tọ́mi wá ṣe ń wọ ẹkún ń sunkún azin mi nǹkan lè sọ pé inú mi dùn sẹ́kún yẹn inú mi ò dùn inú mi tún dùn. Good chance ni ṣòrí 70% of the job ni mo ti ṣe 30% tó kù ọwọ́ ẹ̀ ló wá wà ìwọ ló máa take advantage of the fact that nísìn ó wà lonely ó máa ní ẹni tó máa trust ó máa ní ẹni tó fẹ́ máa bá sọ̀rọ̀ ibẹ̀ ni wọ́n máa ti gbà wọlé sí lára kó tó mọ̀ ó máa ti fall fún ẹ ó ti jẹ́ lọ nìyẹn. má ro lọ́gọ̀ bọ̀ you need to do it and you do it fast kí iṣẹ́ tí mo ṣe kó má bàa lè já sásán you get my point má disappoint me. I'm gonna do it. Kò lè yé ẹ báwo lè máa yé ẹ nígbà kálẹ̀ mi ló tọ̀ mí wá ni tí mo bẹ́ẹ̀ ní irú position yẹn irú situation yẹn wà láì máa pa ẹ nì. Ìyẹn ló ṣì ń sọ ni. Ẹ̀bùn tí mo ò gbọ́ ọkọ lọ́wọ́ ẹ̀ náà ṣé bí mo ya lò for the main time ni. What? Ṣọ́ọ̀ lílé tó ń sọ jáde lẹ́nu ṣọ́ọ̀ ló ń jábọ́ lẹ́nu ẹ̀ yìí. Ìyẹn lè jáde. Ọ̀gá ẹ̀yà lò ṣó jẹ́ bí aṣọ ni ṣé bàtà ni èèyàn máa ní ọkùnrin. Ọ̀gá wo ìwọ ló rò bóyá big deal wà nù yẹn kò sí big deal bẹ́ẹ̀ kò sí anything bẹ́ẹ̀ nìkan yà lọ. Big deal wà bẹ́ẹ̀ olè wà mọ̀ kò big deal wà. Kò jẹ́ kí wọ́n á jẹ́rìí kan pẹ́ ṣé wọ́n pè mí ní bọ̀bọ̀ yẹn kọ́kọ́ ní ìfẹ́ sí torí mo gborí dúró ń gbà yẹn ní ìkàlẹ̀ tó rí ká tó fọ̀ àti tọ̀mí wá ti débẹ̀. Gbọ́dọ̀ tó ń sọ oníwọ̀ ló ọkọ̀ dẹnu ṣe pọ̀. Ok fine ó ń ṣẹlẹ̀ bọ̀ nígbà tó ti wá rí gbogbo èèyàn ti mọ̀ pé tọ̀mí wá ló ń fẹ́ nìyí sìn ṣó wá yẹ kó jẹ́ pé ńgbà tọ̀mí wá ti fẹ́ tẹ́gbọ́dì tí mọ̀ wọ́n pọ̀ ìwọ yẹn ló máa ń sọ pé ó fẹ́ fẹ́. Ẹ tí wàá wá ní ìfẹ́ gbọ́kọ̀ mi padà ńkọ́. Ó fẹ́ gbọ́kọ̀ ẹ padà. O lè ní ìnẹ̀ ó máa sọ pé ó fẹ́ gbọ́kọ̀ ẹ padà for what? Ọ̀rọ̀ tó ń sọ tó ń rùn létí láti máa bẹ́ jẹsẹ̀ kọ́kọ́ pàpẹ́. Má máa bẹ́yàn sọ má máa sọ̀rọ̀ yẹn ń ta ó lè fẹ́ orí ẹ. So owó pàkì sí ṣé kí n bọ́lẹ̀ inú mọ́tò. Àwọn ọmọ bẹ́tà tó fẹ́ bọ́lẹ̀ tó máa ń ba bọ́lẹ̀. Bọ́lẹ̀ inú mọ́tò náà kí ló wà nínú ẹ̀. You're a disgrace. Mo ló mọ̀ tó tí mi ò bá ti wálẹ̀ ó lè pè mí. Wá o ń bọ́lẹ̀ tó tọ́ ni.
orí ẹ̀ ò pé ṣé fẹ́ bọ́lẹ̀ ń tòótọ́ ni. èmi á bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀ ni o kí ló lè tó bẹ́ẹ̀ bá a jẹ. látọ̀ rẹ ti sùn mí ọlọ́run kò ní máa sọ fún ẹ pé nǹkan tó ń ṣe ò dáa ṣá já máa lọ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ tó sọ ẹ̀ máyì káwọn ẹ̀bẹ̀ gbọ́n ta ká ọ̀rọ̀ kúrò. Mo understand, but seriously Déwálé, ó ní láti bẹ ọmọ yẹn. Ó ní láti bẹ ẹ, báyìí ló ṣe mú ẹ, ọrùn ọwọ́ ló ti mú ẹ. Kò sẹ́ni tó lè ṣe, kò lè gbarú ẹ̀ láíláíláí, ìwọ kan ò lè gbarú ẹ̀. Ó ń bọ̀ ẹ́, ṣe fẹ́ bó sọ̀rọ̀, má jẹ́ ntọ́ ẹ, bọ́mọ ẹ̀ṣọ́ ẹ ló máa bẹ̀rẹ̀. Kò lè bẹ ẹ. Kò lè bẹ ẹ, kò lè bẹ ẹ, mo lè fi anything sí kò lè bẹ ẹ. Ọmọ tó mú ẹ red-handed. Ọrùn ọwọ́ báyìí ló ti mú ẹ. Tó bá dá o ṣe fẹ́yàn kan. ṣó o mọ wa tó ṣẹlẹ̀ ó máa bẹ̀ torí mi mọ pàdé. Oyè wọ. Oyè wọ máa jẹ. Ó máa wá. If you no be this thing, you no be Iṣẹ́ tó wó. this thing. Gbàgbé wo ìṣẹ̀lẹ̀. Má mi mọ̀ ni. Èmi ò lè ṣerú ẹ̀ fún wọn, má wọrí. Ìlú ti bẹ̀ á mi. Ok, tí ọmọ yẹn ò bá fẹ́ mi, kò lórí ọ̀mí ìfẹ́ bí ẹ̀. Torí pé kí ni? Tí ló ní bá a ṣe ń ṣe, ó ní bá a ṣe ń fún tí wọ́n rí rí fún bẹ́ẹ̀. Ó ti gbórin kan ni, ó ní àyà wa kò ní lè ná pẹ́ńpẹ́ àbí tá a bá sọ pọ́tọ́. Ilé ìdúró torí ẹ̀rọ Adúró torí tìbí. Ṣé o ti gbọ́ ni? Tó bá ní Adéwálé ẹkùn, Adéwálé sítámọ̀, Adéwálé sítámọ̀. Ṣé Adéwálé ẹkùn yẹn ni wọ́n dúró sí? Ó jìgbàjìgbàjìgbà. Ọ̀rẹ́ni tó gùn. Àgbẹ̀ ó máa ń sájáde hàn òní. O tí mọ̀, tí máa hàn jùlọ bá máa kọrin fún mi, tí máa ń bá ṣeré gangan lójú méjèèjì. Wọ́n gbọ́, bébí ìṣèkínú náà, bébí náà ìrántí náà, bóyá bébí gbà sí, bóyá bébí lórúkọ. O tí mọ̀, bẹ́ẹ̀ ọmọ lè kọrin bẹ́ẹ̀ fún mọ́. Ọmọ ẹja ṣayá ọba àtúntò ara ẹni. Ṣé ọkọ wọn ti dá mílíọ̀nù wọlé ó ti kí wọlé? Mo gba main trans wọlé, onígbàsí innovation lọ́wọ́, mo understand. Mo park star jẹ́ kí n park wọlé, mo tún fẹ́ gba backyard wọlé ń sìn, o tún disturb mi. Ṣé orí ẹ o? Ṣé o gbóyò ni? Mi mú gbóyò, mi lè gbà ní. Ṣé o mọ̀ tó bá sọ̀rọ̀ ṣá? Ṣé o mọ̀ pé èmi ló ń bá sọ̀rọ̀? Orí mi. Orí mi. Ok, ó dáa pé ṣe ti tán mi. O ti ṣẹ́gbò mi. Ṣé o sọ fún mi? Mo ti sọ. Kí ló dé, kí ló fariwo? Àwọn tẹ̀lé ń bá parí, kí ló ṣẹlẹ̀? Ìwọ ló ń bá pariwo. Kí ló dé tẹ́ jẹ́ kó wọlé? Kí ló tẹ́ ń bá pariwo? O lè believe nǹkan tó dé mi ti mú. Àbíjọ sọ fún mi kí ló ṣe. Can you imagine bí mo ṣe dé mo tẹ̀ fẹ́ drive wọlé wọ́n ní pé àmì ní má wọlé o kíní kan ọ̀rọ̀ lóṣù innovation náà dàbí lókè fine you no understand. Ẹ jẹ́ kí n bá mail trans wọlé ẹni pé no mo fẹ́ gba backyard wọlé ẹni pé rárá. Kó àwọn bọ́ọ̀sì o ṣe lè bí pé tí máa bí every time máa fún ọ lọ́wọ́ so tí wọ́n mọ̀ ọ́ lára àwọn tí fi gbé lọ́rọ̀ every time gbọ́dọ̀ fáwọn lọ́wọ́ what's that. Báwo lè ṣe ń ṣe báyìí? Ṣé bẹ́ẹ̀ jẹ́jẹ́ kó wọlé dáadé? Ṣé bí lè dáadé lélẹ̀? Ó yẹ kó wọlé jà ṣe bí dáàdì tí ẹni contractor tá a gbéṣẹ́ fún tó ń bá wa ń kọ́lé because ó wá sí o kàn rant o kàn pariwo o sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ṣé orí ẹ̀ ti dàrú ni o tó bá ti jẹ́ kó wọlé ó ti yẹ kó mọ̀ pé instruction tí dákọ̀ kó mo ti instruct wọn àbẹ́gbọ́n mi ti ní kó má jẹ́ kó wọlé o wá débi o wá stoop solo sí level àwọn boys wá ń bá ẹjọ́ ṣó yẹ kó máa bá ròyìn pariwo ṣé the same category lẹ́jọ́ wa ni. Èmi mà ni òun bá sọ̀rọ̀. Tẹ́ni wo. Maybe mo kàn bóyá kí àwọn people excuse wa náà kí mi àti ẹ sọ̀rọ̀. No, kò sí nǹkan kan tí mi àti ẹ fẹ́ sọ because o ti ń bá wọn pariwo náà tẹ́lẹ̀ kí ló wá fẹ́ sọ lẹ́yìn wọn tó lè sọ. Shut up! Are you mad? Are you mad? Is something wrong with you? Mo sọ fún máa mọ̀ mi dání ìgbà wo tí o ti ṣá. Kí ló ń ṣẹlẹ̀ níbẹ̀? Bọ̀dá mi, idiot wọlé. Ó bẹ̀rẹ̀ sí ní rant ó ń bá àwọn guys máa argue can you imagine tí àwọn neighbors bó ṣe ń bọ̀ ẹ́ sáwọn neighbors bá kàn bẹ̀rẹ̀ sí ní pé tó sọ pé à ń pariwo ní. Mo ń bọ̀ nsìn nǹkan tí yàn kàn gbáyàn létí. Bọ̀dá mi mo gba létí ẹ sọ pípẹ́ ẹ̀mọ́ kan tó ṣe ṣé kò deserve etí tí mo gbà ni ṣé kò yẹ kí n fọ́gùn mọ́ lórí àbí kí n gun lọ́bẹ̀. Alright, no problem. Ya kí lẹ́yìn tún dúró ṣe. Má bínú ọ̀rọ̀ ọ̀gá rẹ̀.
rẹ fẹ́ rẹ gbàgbé ti torí ẹ̀. Sorry no, tí n bá get ìkọ̀tẹ̀ sẹ́nsìn o fẹ́ lọ ṣe masters school ni. Fẹ́rẹ̀ pé láàbù tí wọ́n ṣe oṣù ti ṣe tán. Okay, University of Lagos abi. Oh okay, mẹ̀mí kan fún pé ṣoyún dẹ̀ ṣá torí má jẹ́ kí n tán kò ṣiṣẹ́ ń gbòòrò torí tó bá wà l'opportunity bí oríṣẹ́ ń bì kan wọ́n dẹ̀ ń ṣe dáadáa ń bẹ̀ ó yẹ kó dì mú ni o tó bá fẹ́ kó fẹ́ lọ ṣe masters wàrí tó dáa wàrí kìíní kan tó bá ṣe tán tó bá rí nǹkan tó bá fẹ́ lọ́sìn ọ̀ lọ ṣe masters ọdún kan àbọ̀dún kan àbọ̀ tó bá dé tó ríṣẹ́ ṣe nǹkan mi fi gbé tó wáyé tó ń tìtẹ̀ dá wọn fún ẹ lówó sálárì ẹ̀gàn tẹ̀ tó ṣe masters mi lọ ó jókòó síbi kó wà ókè mẹ́ẹ̀ wọ́dẹ̀ rí o kàwé láàrin àwọn yòókù ẹ̀ wọ́n fi ẹ́ ṣe head láàrin wọn sọ̀rọ̀ yìí ní ẹ̀kọ́ tó lè ṣe ìwọ náà máa wo nǹkan tí o lè ṣe fúnra láti bẹ̀ ni gbogbo kí ló máa parí ẹ̀ máa gbé káàkiri ẹ̀ ń wáṣẹ́ kó wọ́ tẹ́ ọ. baby kọ́mọ lọ́mọ jẹ́ olórí àwọn mates who does that kò dá náà kò dá ṣé wàá rí o èmi náà mo support idea pé kó lọ sí school tó bá wà wọ́n kó bá wa ṣiṣẹ́ tó bá wọ́n kó má bá wa ṣiṣẹ́ òun ló mú bọ̀ jẹ́ kó lọ sí school yẹn náà. jọ ṣé èèyàn púpọ̀ ni ọ̀gá àwọn ọmọ ọ̀dọ̀ tó wà ní state house tó bá ṣe láti ibi tẹ bá rí i pé fine ó mọ iṣẹ́ èèyàn lè recommend ẹ̀ ó lè gbàgbẹ́ kó di olórí àwọn ọmọ ọ̀dọ̀ president kí ló ń sọ ẹ̀ iṣẹ́ tí wọ́n bá lè ṣe láyé tí wọ́n bá ń ṣe iṣẹ́ yẹn gangan láyé èèyàn má ṣe wọ́n rí tí wọ́n á ní iṣẹ́ mi ayé mi. ìṣẹ̀lẹ̀ ni pé ìṣègbè máa gbúdọ̀ náà tó ojú tí ó báyà bí àkókò rẹ̀ sí nípa ìlú ṣe pé ibi tí ìlú yìí lọ náà education is the best. èmi kàn fi pé àwọn fàájọ pé káyàrá àwọn ọ̀kàwé wọ́n fagídí kà ní wọ́n lè kà tán náà ní kọ́mí iṣẹ́ ọmọ ọ̀dọ́ iṣẹ́ ní ìlú. ọmọ kìlọ̀ náà níyàn jọ tó bá ṣe tán bá mi iron àwọn aṣọ tí mo kó sínú rúùmù yẹn. jọ́sọ́ bá mi gẹ̀ ẹ̀tẹ́ ọmọ richard kabita mi. of course you can. mo wọ níbi bẹ́ẹ̀ bí tí máa fọwọ́ sí ẹ̀. lágbàgbé o ní 1,000 méjì ní kọ́ńtà. that the guy is good now. kọ́ńtà ṣiṣẹ́. obi mo sọ fún ẹ. no stop it. ṣọ́ ara ẹ̀ èmi àti ẹ agreement pé o máa lóyún fún mi. Adéwálé òde jù má ṣe báyìí fún mi. agreement wa ni pé ká máa help ara mò ń help ẹ o help mi so o fẹ́ fi oyún dè mí mọ́lẹ̀ àbí no o fẹ́ fi oyún dè mí mọ́lẹ̀ o ti gbọ́ pé orúkọ mi Adéwálé ni àbí wàá fi pò bóyá lọ́jọ́ làwọn lè fẹ́ jọba I'm sorry to disappoint you mo sorry láti disappoint ẹ tó tó mo ṣe wà mí ready fún ọmọ kọ̀ọ̀kan. Adéwálé jù o tọrọ mi sọ fún ẹ mi ìdẹ kí n ṣe Adéwálé ẹ orúkọ mi ni Adéwálé simple. Ibi má ṣe báyìí fún mi. now listen ó simple gan ọmọ inú ẹ nínú kó o lọ wá nǹkan ṣe sí tàbí kó o lọ bí ọmọ yẹn kó o máa dá tọ́ lórúkọ mi ó simple. Bíbí má ṣe. don't baby me my dear. Bíbí. I'm baby ẹ. Adéwálé jù má ṣe báyìí fún mi.
okay, I'm going to go. My pastor, má worry. Má dara ìlàmú. Ó náà wọ́n mi báyìí. Hello. Ìyàwó wa. Kí ló ní sọ ṣe ìyàwó wa mọ́ ni? Ìyàwó wa ní ọ̀nà. Oh, serious. Wọ́n wà ń báyìí náà. Gbé fúnfún ní wàhálà. Kí ló ṣẹlẹ̀? Tani? Ṣé ọmọ adìyẹ? Hello? Ó mọ́ tó happen. Láàpọ̀ máa ní sùúrù àwọn ìbínú sí ẹ o. Òní sùúrù a máa sort everything out, a máa bá sọ̀rọ̀. Ó máa rọrí. Mo fẹ́ 100% pé everything máa wà okay. Ṣé gbọ́? Ó mọ́ ṣẹlẹ̀, a máa pẹ́ later. A pẹ́ padà later ya. Ní wàhálà. Alaye. Ọ̀gbẹ́ni. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ṣé èmi mo gbé ọ̀gbẹ́ni sọ̀rọ̀ gidi? Àbáwọ̀ rí náà. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn? Mo ń bí ẹ́ńsì òun ṣe bí kiri. Kí la fẹ́ sọ̀rọ̀ tó wà lẹ́yìn? Mo àwọn tó fún mi àwọn mẹ́ta. Méjì kan ìmérì. Ṣadé ò lóyún fún ọ. Títí ẹ̀ là ń sọ lọ́wọ́ sí. Oyún Dàmọ́lá wà ń bẹ̀. Sandra lóyún fún ẹ. Lóyún fún ẹ. Ó mọ kankan ọ̀rẹ́. A lè máa bára wa nìyẹn, ká má bára wa sọ tọrọ. Ó ti yẹ. Ó ní ojú tí ọ̀rẹ́ olójú tí wọ́n gbọ́ lójú tí ò gbàgbé bó ìṣẹ̀lẹ̀. Ó ti yẹ. Kọ́kọ́ fẹ́ kò mọ̀ ní pé nǹkan tó ṣẹlẹ̀ gbọ́dọ̀ kò mọ̀ ní pé àwọn ọmọ bẹ́ẹ̀ ọmọ ẹ̀yọ̀ kan ọmọ méjì mẹ́ta lọ́nà gan kọ́ mọ́ ẹ̀. Mo wá ọmọ tó ti sẹ́ oyún tó ti sẹ́ tó bá yánsì tẹ bá fẹ́ yàwó sílé ẹ wọ́n máa sọ̀rọ̀ pé à. Ẹ lọ dànù sẹ́gbẹ́ dànù sí gbò. Wọ́n gílé tí wọ́n serious láyé. Láì nísìn kí ló dé gangan náà kí ló ṣẹlẹ̀ gangan. Máa gbọ́ ní sùúrù ọ̀rẹ́ ní sùúrù. Ní bá bára ká má bára sọ̀dọ̀ ọ̀rọ̀. O sẹ́ǹtì ni wàá bí. Lẹ́yìn abá mi sọ̀rọ̀ náà. Àwọn èèyàn mi ṣègbèdú pé wọn ò ní mọ̀. Ìmọ̀ dìde ni wọ́n lò. Ọmọ tó jẹ́ pé èmi àti ẹ̀ alágbèmọ̀ kan wá lóyún fúnra wa. A ní contract a ní deal. Fine olóyún nìyẹn sì yìí kò ṣe part of our deal. Tó bá lóyún àṣẹmọ́ wa ronú nǹkan tá a máa ṣe sí ni. Wọ́n á ń pa àwọn èèyàn káàkiri láti pay me down torí kí n for what? Nísàmọ́ ilé lọ́tọ̀ náà kọ́ mi. Ó ti sọ bí mẹ́ta sí kẹ́yìn ló tún wà ń bẹ́ẹ̀ sí yẹ wà lónìí gbà. For the first time nígbà tí mo ti mọ̀ ẹ́ mo sọ ọ̀rọ̀ kan tó make sense. O ṣe. Pé àmọye ọmọ tọ́lọ̀ nǹkan ọmọ ẹ̀ ọ̀rọ̀ kan tó sọ tí mo reason pẹ̀lú mi ẹ̀ but there is make I tell you ẹ́ tí n bá tẹ̀ ní pé fine mo fẹ́ gba ọmọ me as I dey o I no ready get married to anybody na person papa pikin I wan be ọmọ nìkan máa gbà mí fẹ́ yà o. Now you're talking. Torí orí ẹ̀ ṣe pè báyìí ní gbogbo ẹ̀kọ́ yẹn orí ẹ̀ ń tanná lẹ̀ but now you've said something sensible. That being said, kí la fẹ́ ṣe sọ̀rọ̀ tọ̀ mi wá? Èèyàn máa ráyè máa tẹ̀ nítẹ̀ lọ́rùn. Ṣé bọ́ọ̀lù bá mi sọ̀rọ̀ ó sì pé èèyàn kan lóyún fún mi kí n gbọ́ ọmọ kí n ṣe kí n gbọ́ ọmọ ṣé mo fẹ́ fẹ́ àwọn méjì ni. Ìṣòro sáwà lábẹ́ fún wọn lẹ́nu. Ọlọ́run ló ṣe yẹn Ọlọ́run ló ń ṣọmọ. Ọlọ́run ló ń ṣọmọ. Pàdé mi fọmọfọmọ of Africa. Wọ́n lè ń fa aṣọ. See pot connected to black. What do you mean by that? Ṣé tí wọ́n bá tọ́ bábá mi lè sí ra? You're not happy. No, ṣùgbọ́n wọ́n tó ṣe yẹn. But you realize pé kò dáa. Anyway, mo ẹyẹ tó ṣu ẹ náà. I'll take you to Tomiwa. At least go tell Obe. Both. O máa ṣe favor kan fún mi. O máa quit pẹ̀lú Déwálé. You stop saying him. Are we game? Babe, I don't even know what happened. Mo ti mọ nǹkan tó sún mi dé gbogbo pàlàpàlà báyìí. And it's not like Adewale Gan is worth it. He's a cheat. He has a lot of girlfriends. Oh, Mom. What do you expect? Nígbà tó náà bá ti ń bá girlfriend di ọ̀rẹ́ àbí ọ̀rẹ́ boyfriend ẹ̀ ṣe nǹkan kí ló expect is a cheat. Ọba ní kó gbé ẹ sórí. Ṣá má gbé sáré kọjá mọ́sálásí tèmi. Jẹ́ gbọ́. I'm really ready to face Tomowa. I want to apologize to her. I want her to forgive me. And I'm ready to face Adewale too. I just want to... Ó bá dù kó má dù lọ. Ó lójú tì ní. Tó bá lójú tì ní ó ní jẹ́ nǹkan tó rẹ̀ ń jẹ. Ó tó now. Mi ò bu ẹ̀ mú sọ̀rọ̀ ló ká mi lára ni. Don't judge me. You don't know what happened. I don't know, but...
táwọn ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti lọ mo ti gbọ́ ṣáà máa ṣe rẹ̀ mọ́. No, no. No, sure, nǹkan tí mo wá ṣe níbi báyìí kọ́ mi. What's all the way? Sure, after gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn, mo feel pé I need láti máa ṣe gbogbo nǹkan báyìí náà. Ṣé mo tọ́ mi wá love ẹ gan, so mo dẹ̀ fẹ́ kó fẹ́ tọ́ mi wá kó má ṣe ṣìnà mọ́ ò ní ìdẹ̀ mi. Sọ. Mi náà ti mẹ̀rẹ̀ pé owó lè bá mi sọ̀rọ̀ tí. Wọ́n máa ní ìlú wá sọ́kù. A lè tún àwọn ohun wá sọ́kù. No. Àwọn iná ọ̀gá sí ní. Oh, no. Ìwọ Jùmọ̀kẹ́ ó láyà ó ní àyà ó tún wọnú ilé mi wá ìwọ báyìí ọfà kan. Kí ló dé wọ́n sì mú ọ wọ́n gbọ́ tó o sì ń jápá mọ́nú dúró náà bá fi lẹ̀ pẹ̀lú ẹ̀ tọ́ bá mú tọ́ bá lù pa o gbẹ́jọ́ pé ìdásọ̀rọ̀ tó wà lẹ́yìn ìjọba dá sí o kó tó gbọ́n bá sọ̀rọ̀. Ẹ̀gbọ́n kú tí ìjọba bá máa dá sí kí ìjọba dá sí máa jẹ́ kí ọmọ yìí mọ nǹkan tí wọ́n fi owó ṣe. Máa lù to my own satisfaction máa wá tún wá rẹ̀ wọ̀n sí lẹ́sẹ̀ sọ pé máa wá fi owó sìn débi tó yẹ kí n sìn dé what nonsense who does this? Tó o bá ń sọ̀rọ̀ bí Yorùbá àbí ọmọ ọ̀pọ̀ di èbó lọ bí ìbò ọmọ ọ̀pọ̀ mi ò fi bẹ́ẹ̀ gbé èbó rárá wọlé gbọ́ tẹ́lẹ̀ bí bá ti mọ̀ bí ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkólẹ̀ ọ̀rẹ́ sáà pera yín ọ̀rẹ́ lẹ gbẹ́ra yín tí nǹkan kan bá já sílẹ̀ báwọn nobody above mistake kò sẹ́ni tí ò lè ṣe mistake láàrin yín tẹ́lẹ̀ bá ti mọ̀ ẹgbẹ́ ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkólẹ̀ tí ẹ̀dùn náà ọmọkùnrin táwọn sọ̀rọ̀ rẹ̀ tí ó sì wù ọ́ o lè fẹ́. Ẹ̀wọ̀n kú ìfẹ́ bó ṣe tóbi tó àti tó ṣe kéré tó mi ò ní kọ̀ọ̀kan fún. ọ̀fẹ́ fẹ́ mọ́ nígbà tó wàá fẹ́ mọ́ kí ló dé tó wàá fẹ́ parẹ́ ẹni lórí fílẹ̀ fọ́ọ̀rẹ́ rẹ kọ́rẹ́ rẹ ọ̀fẹ́ kọ́mọ́ wulẹ̀ ìṣòfò ọ̀nà méjì. Rárá o èmi ò nífẹ̀ẹ́ o ó kàn wá bó ṣe wá ni o. wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀dà àwọn ẹ̀yin mẹ́ta lẹ́dún èmi oṣù kẹrin yín ọlọ́wọ́ wa ló sì garun wa nígbà táwa wà ní kéékèèké ọkùnrin tó bá ń serú nǹkan tọmọkùnrin tó ṣe ọkùnrin tó bá ṣe irú ẹ̀ a máa fi wọ́n ṣẹ̀sìn ayé ni. ẹ ti gbọ́. Ẹ ṣe gan mo really appreciate it. Máa sọ fún yín pé I take care of you again. Mo really appreciate you gan ni and inú mi dùn pé ẹ ti understand mi ṣe rí tí mo sọ àwọn bí mi pé mo tún wá bá yín o ẹ ti fún mi déètì òpéjọba yẹn nìkan wá mo sọ pé inú tí wọn gan fúnra wọn á dùn. Kò sí wàhálà kóun náà kó máa lọ èyí tó ṣe ń léyìn náà tó. Bùdá mi ṣé mo pé tí n bá rí lọ́jọ́ kan mo lè sick. Ìwọ fi nọ́lẹ̀ èmi náà máa mísẹ́ onítọ́mọdé bá tó lọ́ka máa ń fún lọ́kọ́ rẹ̀ ọlọ́run lọ́lẹ́ ọkọ ẹ̀kún bó ṣe ń lára màá máa wo èèyàn ṣe wàhálà. Èyí ní sì tẹ́wá ní kí n máa lọ tẹ́lẹ̀ máa bá yín dáná àwọn iṣẹ́ tẹ́ máa rọ mi ẹ̀ta yẹn máa rán. ṣùgbọ́n àwọn ọmọ ọ̀dọ́ wa tó máa tẹ́kẹ̀ ojú ń rò wọn náà àti báyìí. Ẹ̀bùdá mi ṣe òkè tí n bá rí lọ́jọ́ kan mo lè sick ṣé bẹ́ẹ̀ mọ́. Ojú máa ro èmi náà ṣùgbọ́n onítọ́mọdé bá tó lọ́kọ́ a máa ń fún lọ́kọ́ rẹ̀ ìwọ náà lọ lọ́jọ́ ojúṣe ọ̀rọ̀ màá ló ní káwọn náà máa laburo kẹ àbí káwọn náà tiẹ̀ lẹ́gbọ̀n lẹ̀ anyways mo ti sọ pé tí n bá sọ fún wọn pé ìjọba ilẹ̀ fún mi inú wa dùn àwọn nǹkan tí wọ́n bá tún sọ máa jẹ́ kẹ́ gbà. kò sí wàhálà ṣe kájí ṣe kájí. wo àbúrò omi ọlọ́run ọ̀rọ̀ ni máa fa iṣẹ́ ẹ̀mí àdúgbò yìí sórí bó ṣe wà yìí ìjọba mójútó dáadáa má fi ọ̀rọ̀ mọ ọkọ tí mo sọ. ṣé rí àìmọye nǹkan míì tó yẹ pa máa dájọ́ sọ́nà báyìí tó máa kú ọ̀la tí fàájì bá ti lọ pọ̀ jù nǹkan tí mò ń sọ ni pé má jẹ́ kó mu ọtí. tó bá máa dọ̀ láǹsì kó má di pé bóyá
Ọlọ́run ní jẹ́ kò ní sírú ẹ̀ ní ṣẹlẹ̀ láíláí. Ẹ máa wọ̀ everything is under control. Uncle, ṣé mo dé fọ́ọ̀nù sí mi? Ẹ ṣe bíi pé bóyá ọmọdé ni mí. Ṣé èmi tí mo fẹ́ ṣe introduction lọ́la máa mọ tí ó lé ní? Kò possible now. Òkè ẹgbẹ́ ní kó máa ṣọ́ mi sùn òní. Olóògbé tí dání. Àwọn eré ẹ̀ mú ni wọ́n. Òótọ́ òun lè máa mọtí bẹ́ẹ̀ tí ẹ gángan mò ń sọ má jẹ́ kó mọtí ìwọ náà gan ọ̀rá mọtí díẹ̀ bá mójútó ṣó ti bọ̀. Ọkùnrin ìwọ̀n kan tí a bá fìpò bóyá ẹrù kó bóyá mo lè mọtí àbí bóyá mo lè sùn àbí kankan kò jọ whatever trust me. Ẹ̀yin náà ẹ̀sùn mi náà rooms wọn àti gba rooms bí already. Ẹ̀sùn bí mo dẹ̀ mọ́ tó ń ṣe wọ́n tẹ́ fẹ́ kankan bí tìjọ́ yẹn rẹ fẹ́ àbí. Àbí. Ìbò ti gbàyà extra room. Ọmọ ẹ̀sùn mẹ́ta. Ní sùúrù oníkèsù tí. Ó máa ṣe mí léṣe tó bá jẹ owó olówó ó sì máa kàn ní tó máa kọ́ ọmọ oríṣiríṣi dé oríṣiríṣi. Ọdún kú mi ló ń jáwé. Ọjọ́ yẹn fún àrùn kú lórí mọ́lẹ́ pé àwọn láìkí ọwọ́ àrùn kú ọwọ́ tẹ láìkí eré ní ọjọ́ wọn bá wà ní àwọn strong àwọn tí mú kí ní kò mo bá ní kọ́ ṣeré fún bàbá. Ọdún kú mi ló ọdún mi kọ́ jásì. Ọmọ tí mo mọ̀ tó ẹ pé kò tí ẹ fẹ́ fi project ẹ̀ nígbà kan. Ọmọ tẹ̀yìn gan-an jó wa ṣe. Ẹ̀jẹ̀ wọn ọdún mi ní kọ́ sára bá wa ṣeré. Oya wáìfì tó club. O nìyẹn lẹ́yìn ọmọ kò sọmọ ọmọ. Sexy babe ọmọ ẹ̀lẹ́ tí ó bàjẹ́. Aya mi olóríire. Má dọ̀wọ́ látẹ̀lẹ̀ dèdè. Aya mi olóríire. Ẹgbẹ́ ti gbé àgbàlagbà ẹgbẹ́. Ó dẹ̀ kú oríire náà. Oríire náà bá bàrẹ̀ kalẹ̀. Aya mi ẹ̀yin ló lóríire yìí ẹ̀yin tún ló lóríire ọ̀la oríire náà wà bá yín kalẹ̀ lágbọ̀rọ̀ lọ kó wà ní jẹ́ ò ní jẹ́ gbé kò yẹ ẹjọ́ máa bí ogun fúnra yín lẹ́yìn ìgbéyàwó yìí ìbejì mi. Màá tún wá bá yín pín dọ́gba ọlọ́run mi màá bẹ̀ àpíndọ́gba ọkùnrin kan obìnrin kan. Ẹ wo ṣe rí dáàdì mi ò fẹ́ sọ fún yín tẹ́lẹ̀ bọ̀bẹ́ ṣe bá mi sọ̀rọ̀ inú mi dùn tó nǹkan tí dáàdì mi àti mọ́ mi hide máa sọ fún yín ṣe rí dáàdì mi wọ́n ti pe Mike Adenuga wọ́n ti pe Dangote wọ́n pe Popsi Davido wọ́n pe Davido wọ́n pe a whole lot of people demi nífẹ̀ẹ́ kí ọkọ mi wà left because mo love ẹ̀ gan so máa fẹ́ kẹ́ ẹ pé ro gan so introduction wa yìí àwọn máa jẹ́ one of the best ever. Ìwọ yóò sọ fún mi pé a ti pe àwọn èrò gan lóríṣiríṣi àwọn tabulé àwọn tìlú ń bọ̀ gan àwọn baálẹ̀ lóríṣiríṣi àwọn olóyè lóyè wọn ń bọ̀. Ẹ pé àwọn èèyàn. Ẹ mọ̀ kọ́ ṣé máa ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ náà ti ẹ̀ máa wò ẹ jẹ́ mú un lọ nínú ẹ máa fò. Ọ̀gú ẹ máa rí báyìí sọ yẹn ẹ̀yẹ máa láwọn dẹ̀. wo ntẹ́mi tí ẹ̀ ń rò látàárọ̀ ni pé ìsàlẹ̀ là bá lò àmọ́ sí àfúnfún ní bẹ́ẹ̀ tá a bá tún ní ká wá lòkè yìí wàhálà àwọn kú sí ń ṣe ńláńlá yìí kéèyàn tó mọ̀ tí a kò sí àgòkè ni o wàhálà yìí ṣé ọmọ ọgbọ́n tí mò ń wí ni ṣé bí ọmọ yìí ṣe ń lọ́nu ilé kọ̀tí ọlọ́run ni àbí ọ̀fẹ́ bọ́ ní ọwọ́ ìgbájú ojoojúmọ́ ni. ọ̀rọ̀ ẹ ti yé mi kò lè dùn mọ́ nù olówó gbàyàwó ọ̀gbẹ́ pàgbé ọ̀lẹ́ ṣe wò àmọ̀ràn kan ni wọ́n gbà ọ́ torí tí mo bá ti lọ nísìnyí èmi sì láǹfààní àti wọlé rẹ̀ ó mọ̀ pé kì í lù mí wọ́n bọ̀ jí fọ́tò rẹ̀ kan ọmọ kìsì rẹ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ wọ́n lè bá mọ̀ pọ̀ fẹ́ràn rẹ̀ kó o lè fẹ́ wíwọ̀ mọ̀ wì sí ọ. wo tó bá bí ọ dáa kó o mọ̀ bá mi ń sálẹ̀. gbọ́dọ̀ tí ẹ sọ jù báyìí lọ ètò kúkú sí ń lọ báyìí. ọ̀gá rẹpẹtẹ náà ọlọ́run ṣe ń lọ yàrá yín ẹ pẹ̀lẹ́ kúrò kò sí nǹkan tó rẹpẹtẹ tá a sọ lẹ́yìn pé kákan fún ẹ ládùúgbà lágbára ọlọ́run ṣe ní ọ̀rọ̀ ara yín kalẹ̀ èṣù bí èèyàn bí èṣù tí wọ́n ya ọkọ àtìyàwó kò ní dáàrin yín ìyàwó yín bọ̀ fọkàn balẹ̀. ẹ̀yin àná wa ẹ ṣe àdúpẹ́ gan-an ẹ kú tọ́jú wa látàárọ̀ ẹ̀yin àgbà náà nẹ bọ̀ wá ẹni adóko márùn àgbà ọ̀lẹ́ni tó bá jòwé
ẹ foríjì wa ó jẹ́ tilẹ̀ ẹ wá wo ọjọ́ tí a rí yẹn kò ṣe é mú solókun ẹ jẹ́ ká rí ìyàwó wa. bàbá ẹ̀rọ yẹn gẹ́gú aláàfin ọ̀nà ìfi kankan ẹ̀rọ kan yóò wà lẹ̀ ìyàwó yìí bọ̀. ẹkú jókòó sẹ́ẹ̀rí àwọn yẹn ti kú lẹ́ẹ̀rẹ́ kẹ̀kẹ́ ń sálẹ̀ o ajá àánú ìwé ọlọ́mọdé ògùn yẹn jẹ́bẹ́ ìjìlá múlẹ̀ iná náà kàtìlá múlẹ̀ ń sálẹ̀ wọ́n ń gbádùn bí ìrà fún ṣúgà ni sẹ́wọ́n lẹ́yìn náà jíjẹ mú mu. tí mo ń kó bọ́ síta. jáde ó lè mú de. ilé ló lọ tààrà. ẹ má bínú. ẹ kẹsàn uncle ẹ kẹsàn sá ṣé wà okay. aya mi ẹ kú ìnáwó èmi lẹ́jàre. uncle I don't understand ìbò pọ̀ ń lè wà lẹ́nu kí ló ń ṣẹlẹ̀. kò sí nǹkan tó máa jẹ́ tuntun sí wa wọ́n ní ìwọ náà fẹ́ wá tọrọ. Oh please bọ́dá mi ẹ sì máa ń ṣeré jù báwo lọ ṣe máa lọ́wọ́ àtọrọ mi lẹ́nu ṣé oníbàárà làwọn wọn ni tèmi wájú owó tó fẹ́ wá tọrọ ẹ sọ pé kìíní. ẹ wò ó kú mo mọ̀ yín dáadáa in fact bá ní pé mi ò mọ̀ yín mò ń parọ́ ni but nǹkan tí mi ò really understand ni pé èrò pọ̀ àdẹ̀ṣe pátí kò sí nǹkan kan ẹ jọ ṣe lè ṣàlàyé fún mi kan tẹ́ ẹ̀ ṣe ń bí sá. àbí tí yóò rà Adéwálé lè ṣe wá. Oh ẹ má bínú I'm sorry Wálé I'm sorry please give me a minute ẹ má bínú. Uncle. Ṣé àwọn àbúrò ìyàwó ẹ̀ náà? Ẹ wo ẹ bá mi bèrè lọ́wọ́ Adéwálé èwo nínú gbogbo wọn gangan ló torí ẹ̀wà because kò yé bí àtúrí best friend mi ni àbí àwọn mi ò tiẹ̀ mọ̀ wọ́n náà bẹ̀ ẹ bá mi bèrè lọ́wọ́ Adéwálé tó wà ní. Tọ̀míwá ọ̀rọ̀ yìí fẹ́ ṣókùnkùn sí mi. Ọkọ ẹ má jẹ́ kó ṣókùnkùn sí mi àmì iná wà mí báyìí wà bright kò sí bó ṣe fẹ́ ṣókùnkùn sí yín aṣọ lọ́wọ́ kí mú náà lọ ní bíbá so ẹ ní láti la ojú yín sílẹ̀ dára kẹrí pé bíbá yìí kò ṣókùnkùn náà ọ̀rọ̀ tí mò ń sọ ní láti ṣókùnkùn. tí ẹ ní sùúrù kí ló dé tó wò bíi pé kò mọ nǹkan tá à ń sọ ń bíbá yìí. àwọn méjì tó dúró òun ló fún wọn lóyún ṣé wá àwọn méjì tó tún dúró yẹn náà ó ti ní oyún tó ti ṣẹ́ fún èmi kan tí mo jọ̀rẹ̀ ìyàwó ẹ̀ yìí ẹ̀wọ̀n ojú òtì mi a máa ń ṣe dáadáa àpò èmi ti repent nsìn so èwo ló wá tọrọ nínú gbogbo wa. Ayídé make sure pé ó tọ́ ẹ̀sìn yẹn láti rí and you èyí tó wà ní sáàdì ìbáyẹ kó tọ́ ẹlẹ́ ìwà on ẹ má wà ókè o. ó ṣàgbọ́ gbogbo nǹkan tó ń sọ látàárọ̀. àtijọ́ ti ti délé ayé nǹkan rú àbùkù àwòrán ẹ̀tẹ̀ báyìí rí wọ́ tó bá pẹ́ jù wà bá mi lórí. wọ́n ti gbóúnjẹ bọ̀. wọ́n ní láti tọ̀ wọ́n ní gbóúnjẹ bọ̀ wà omi wà everything ọ̀fíìsì wọ́n ti ní kó tọ́ ẹ̀sìn. kí ló dé. ọ̀rẹ́ mi ní láti. ẹ máa wọ́n ní mo wọ́n ní gbóúnjẹ bọ̀. let's go. ẹ máa wọ́n ní ó ti forí gbà. ní kẹ̀lẹ́ lẹ́tì yẹn ó fọ́ nígbà ìjẹ́. kí ló dé sẹ́yìn lọ́wọ́ àwa ni kí ló ṣẹlẹ̀. Niran ẹ̀rọ sà. Niran bàbá o. Niran bàbá o. ẹ̀rọ ló mú fi hàn. ẹ̀mẹ́ta ni bàbá. ẹ̀mẹ́ta etí rẹ̀ mélòó. bàbá méjì ni. kí ló fi wọn ń wá. ọ̀rọ̀ orin everything. ọ̀rọ̀ àtòrin ọ̀rọ̀ lọ́mọ fi gbọ́ ní fi gbọ́gbọ́ fún gbọ́. àmì bàbá. àbúrò rẹ̀ ṣe ọ. ilé ẹ̀kọ́ tó fẹ́ lọ rí parí rẹ̀ yìí ibi tá a fẹ́ fi ẹlẹ́mọ̀ sọ̀sọ́ pẹ̀lú sọ́ọ̀ gbogbo owó tí tóbi ló bá fẹ́ kó fún ọ mọ́jọ jẹ́ owó tí ó lọ bú àtú o kó o fojú tí ń tọ́ bá lọ ibi tí wọ́n bá rán ni lèèyàn lọ o ọ̀ràn ti wí pé iṣẹ́ ọmọ ọ̀dọ́ ló ṣe tí ń pè lẹ́rú gbogbo àwa táwa nílé pátápátá ẹrú gbogbo wa o ṣé ìṣẹ́rú ọtí bá ti ń sọ ọmọ ọ̀dọ́ ẹrú ni you are slave
stay gbogbo wa pátápátá ẹrú gbogbo wa bá ti wà àti ẹ̀gbọ́n pé mi ti di bàbá ẹ̀mú tèmi àwọn òsì kàwé nù ṣùgbọ́n tá a bá rẹni tó kàwé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa inú wa máa dùn tó rà mọ̀ pé tó bá sóríire oríire wọn ti kàn wá náà sọ gbádùn ọ̀rọ̀ mi báyìí ibi tá a bá fi ọ̀rọ̀ bẹ̀nìkan ọlọ́run. ẹ ṣẹlẹ̀ wípé ní level tí mo wà yìí ìgbà tá a ṣẹ̀ṣẹ̀ wọ school ìgbà yẹn la máa ń rò pé àkàmájọ yẹn kẹgbẹ́ ọ̀bọ̀ tí níbi tá a ti bá dé masters mo fẹ́ lọ ṣe náà lọ sí eyín so wọn lílé gbé yẹn wá ó mọ̀ wọn lílé gbé owó yẹn wá ipò fẹ́ initiate ọ̀ náà kò jọ mọ́ nǹkan tó kọ̀ ṣẹlẹ̀ ní pé. ẹ wò kò ní lè sọ fún yín torí jojoojúmọ́ ní fi ń gbàgbá bí lọ́wọ́ ọ̀tọ̀ mi wà. ṣọ́ọ̀dì fọ́ọ̀k ṣé mo rán iṣẹ́ ni. ẹ̀yin ọmọdé yìí ọmọ tí wọ́n pè ní ìfẹ́ lágbára ṣùgbọ́n nǹkan ọkàn lè mímọ̀ tó bá kọ́ ọ̀rọ̀ rẹ̀ sáyà kò síbi ìkàkà tí ó lọ. ojú kan ní ọ̀rọ̀ bí omi adágún tó bá wá parí ẹ̀kọ́ rẹ̀ kọ́ wá ohun tó náà wó sínú ìgbésí ayé rẹ̀ wọ́n kọ́ lóògbé sáyà o ìfẹ́ tẹ́ẹ̀dọ̀ sùn tẹ́ẹ̀dọ̀ gbé títí láì ayé òbí tán wọ́n kò sáyà ní ìsinmi tí a ní bá wa káàkiri. ọ̀rẹ́ èmi náà kàwé. ọ̀fẹ́ kàwé. mo kàwé. ilé ẹ̀wé èṣù. mo ka mẹ́fà tẹ́lẹ̀. mẹ́fà ti tó ìwé rẹ̀ tó ọ. ẹ jẹ́ lọ ṣe nǹkan tó ń lọ ṣe. lọ sí. ẹ ẹ lórí bá sòótọ́ ọ̀rọ̀. Sorry, Niran. Maybe no. I'm just wondering, Niran. I have a feeling there's something in your mind you want to tell me. No, don't even tell. Don't give me the. I know there's something you want to tell me, so please. Actually, there is. I don't know what to say. Okay, you don't know what to say. I know there's something you want to say. No, like, I don't know if they have feelings for you. I don't know if you have feelings for me or you have feelings for me. Actually, when she make a joke from me, but me,